ìṣẹ̀ṣe ò ní parun. Ẹ̀yin náà tá à ń pè lọ́tún lọ́sì ẹ máa jẹ́ wa nítorí tọmọ. Ojúbà àwọn àgbààgbà tó wà nílé ìjókòó, ojúbà ọmọdé, ojúbà ẹ̀yin ìyá mi tó wà nílé ìjókòó náà, a ṣe é ṣe fún wa o, kò ní bàjẹ́ fún wa. Ìṣẹ̀ṣe tá à ń ṣe yìí, ó mà dára púpọ̀. Ìṣẹ̀ṣe á gbè wá, lágbára Ọlọ́run, Ọ̀ṣun á gbè wá. Gbogbo ibi tí a bá dé báyìí, a máa rọ́wọ́ mú ni. A fẹ́ bẹ̀rẹ̀ ètò náà báyìí. Lágbára Ọlọ́run, Ọlọ́run á wà pẹ̀lú wa. Ọlọ́run á dúró sáàrin wa ní bíbá. Gbogbo ohun tí a fẹ́ ṣe ní ìgbésẹ̀ tá a fẹ́ gbé, Ọlọ́run á bá wa gbé. Lágbára Ọlọ́run, àní fọ́jú inú, àní fọ́tìta. Lágbára Ọlọ́run, wọn ò ní mọ̀ ká àbùkù sẹ́nì kankan wá níbà. A ti débi báyìí láyọ̀ àti àlàáfíà, à á padà sílé. Lágbára Olódùmarè, à á padà sílé ní agbára Olódùmarè. Bó ṣe máa rí nìyẹn, ó ti ṣẹ bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Ẹ ṣé gan ìbá wa ìlú wa. Bẹ́ẹ̀ sì wí ló máa rí, bẹ́ẹ̀ sì wí ló máa rí, bẹ́ẹ̀ sì wí ló máa rí, bẹ́ẹ̀ sì wí ló máa rí. Èyí ẹ̀wí yẹn, àrò mọ́, bẹ́ẹ̀ sì wí ló máa rí. Máa fi àsìkò yìí pé ẹni tó pe gbogbo wa. Màá pè wọ́n kí wọ́n wá fún wa ní ọ̀rọ̀ àkọ́sọ. Àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Olúwo Tádé, the stage is yours now. Àjàgùnmàlè olúwòde ọ̀rọ̀ ìbà. Ọ̀ṣun náà rí ọ̀sàkúnlẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ṣọ̀ mẹ́rẹ̀ṣọ́ ẹlẹ́ṣọ̀ mẹ́rẹ̀ṣọ́ ẹlẹ́ṣọ̀ mẹ́rẹ̀ṣọ́ omi abẹ́ ọ̀tá àgbà ìjọ́nà ẹ̀yìn ọ̀rọ̀ yóò sún wọn. Wọ́n fi wọn mọ́ yàyà gbígbádé ojú wọn fi hàn tàbí afẹ́fẹ́ fún bíbá fún ìṣẹ̀ṣe tí ń ṣe lórí òṣòwò ní àwọn ìjẹ̀sí àbábọ̀ káìpé níbòrìṣà ìṣẹ̀ṣe àbábọ̀ káìpé níbòrìṣà ìṣẹ̀ṣe àbábọ̀ o káìpé níbòrìṣà káìpé níbòrìṣà ló ìṣẹ̀ṣe àbábọ̀ o káìpé níbòrìṣà. Orí ẹni ìṣẹ̀ṣe ìṣẹ̀dá ẹni ìṣẹ̀ṣe yèyé ẹni ìṣẹ̀ṣe bàbá ẹni ìṣẹ̀ṣe ifá ìṣẹ̀ṣe agẹmọ ìṣẹ̀ṣe egúngún ìṣẹ̀ṣe ọbàtálá ìṣẹ̀ṣe ògún ìṣẹ̀ṣe gbogbo ìṣẹ̀ṣe aláṣepọ̀ òjò ọ̀run wá jẹ́ ìta ìṣe báyìí kó tó bá kó tó ṣe. Mo kí ẹ̀yin bàbá mi Òṣogbo àtọ́kùnrin Òṣogbo àtọ́rọ̀ Òṣogbo àtọ́rọ̀ ẹ̀yin ìyá mi náà mo kí ní púpọ̀ ògbó àtọ́ ògbó àtọ́ ògbó àtọ́ ògbó àtọ́ mo kí ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo àti ẹ̀yin àgbàlagbà mo kí wa pé a dúpẹ́ mo dúpẹ́ orí mi dúpẹ́ orí mo sì dúpẹ́ pé a ní kí ọjọ́ ìní wáyé ó sì wáyé. Gbogbo àwa náà ta dẹ̀ sọ pé mo máa wá wọ́n pè wá àjẹjẹ́ àjẹbẹ́ la ó jẹ́ o àjẹbó la ó jẹ́ àníjẹ́ tó àníjẹ́ táwọn àníjẹ́ tìyà àníjẹ́ tì sọnù báyìí o ayé ò ní kẹwàá wò. Kò sí nǹkan rẹpẹtẹ tó le púpọ̀ tí a ṣe pé ìpè yìí bí kò ṣe wípé nǹkan tó sọnù nínú ìṣẹ̀ṣe ni mo pè ní àgbàlagbà wa ara wa. Kí dẹ̀ ni nǹkan tó sọnù? Ọ̀rọ̀ ni ó sọnù. Tí ọ̀rọ̀ bá ti sọnù, àgbọ́yé á sọnù, ìfẹ́ á sọnù, ìrètí á sọnù. Nítorí pé nígbà tí gbogbo wa ti gbọ́ wípé nǹkan báyìí máa fẹ́ ṣẹlẹ̀ ní Palace Olisa o lọ́jọ́ báyìí ní time báyìí o ìgbà tí gbogbo wa ń bọ̀ nǹkan tá à ń rò náà nìyí pé ibi tí mò ń lọ mo máa rí nǹkan báyìí. Ká wá débí ká má wàá bá nǹkan kan ṣe mọ̀ wípé ṣùgbọ́n torí pé a mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ ní Palace Olisa wa ń bọ̀ adẹ̀débí adẹ̀bà ìrètí sọnù. Ó wá dàbí pé ìgbésí ayé Odùduwà ìgbésí ayé ọmọ adúláwọ̀ àwa ní nǹkan kan
ní èrètí kankan, a ní èrò kankan, a ò ní ìmọ̀ kankan nípa bóyá bí àwa gbọ́dọ̀ ṣe jẹ́. Ìyẹn túmọ̀ sí wípé nígbà tí ọ̀rọ̀ ti sọnù, àìmọ̀ láyé àtijọ́ lè mú mọ̀ ẹ̀yin àgbàlagbà ló sọ bẹ́ẹ̀, ẹni àìmọ̀ kì í pa ọmọ lọ́mọ. Nísìnyí àìmọ̀ ẹni mọ̀ kan tí ò bá mọ òtítọ́, ó kú ikú tí kò yẹ kó kú, ó ń jẹ ìyà tí kò yẹ kó jẹ. Ọ̀rọ̀ ló sọnù tí kò jẹ́ kẹ́lòmíì mọ ẹ̀tọ́ ẹ̀. Ọ̀rọ̀ ló sọnù tí kò jẹ́ kẹ́lòmíì mọ̀ pé ilé bàbá òun rèé. Ọ̀rọ̀ ló sọnù ẹlòmíì gan ò mọ ìyá ẹ̀. Ọ̀rọ̀ ló sọnù ipò tó wà nínú ẹgbẹ́, ipò tó wà nínú ẹbí, ipò tó wà níbikíbi, torí pé kò sẹ́ni tó sọ fún wípé ìjọ mọ̀ wípé ìwọ ni àkọ́bí bàbá yín. Lọ́kọ́ mọ̀ ó ń rí rẹ̀ bí ọmọ kẹta, ó ń rí rẹ̀ gẹ́gẹ́ bí àlejò, ó ń rí rẹ̀ bí adopted son nínú ilé yẹn. Ọ̀rọ̀ yẹn sọnù. Ọ̀rọ̀ sọnù fún ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ wà ń bí, ẹ má bínú, ẹ̀yin kábíyèsí bàbá mi, mi ò fi ṣàrífín, mi ò fi ṣe ìlòdì sí yín. Ọ̀rọ̀ ti sọnù, kò jẹ́ ká mọ ipò ẹ̀yin bàbá wa. Ọ̀rọ̀ sọnù pàpà, ẹ̀yin bàbá wa gan, ẹ má bínú, mi ò kàn ní sọ dàrẹ́tì bọ̀, màá béèrè níbèrè ní pé ìjẹ́ ẹ̀yin bàbá wa kábíyèsí, ìjẹ́ ẹ mọ ipò yín. Ọ̀rọ̀ sọnù, ìyálé ò mọ rẹ̀ níyálé, ìyàwó ò mọ rẹ̀ níyàwó. Adífá fún obìnrin tó jẹ́ ìyálé tó ti kọ́kọ́ kó lọ tó wá tún kó padà. Ṣé ìgbà tó kó padà, ṣé ipò ìyálé náà ló sì máa maintain àbí ipò ìyàwó tó ń gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ yàwó mi wọlé? Ọ̀rọ̀ ti sọnù fún ẹni tí a fẹ́ sílé tó ti lọ ọdún mẹ́wàá, ó bọ́kọ jìṣẹ́ jìyà, wọ́n rúbọ, wọ́n ṣe tùtù, wọ́n ṣe tòru, wọ́n ṣe tọ̀sán, wọ́n ṣe tìdájí, wọ́n ṣe láké, wọ́n ṣe lóko. Kò sọmọ. Ọkọ gẹ̀ẹ́sì obìnrin mi, ọmọdé kò pẹ́ tí ọmọ ti ìyàwó dé. Dúró ná, wọ́n wá ń jà sí àgbà nínú ilé, ta ni àgbà nínú ilé yẹn? Ọ̀rọ̀ mà ti sọnù, ipò ni ìṣẹ̀ṣe wà. The role of Nigeria in the world culture development and preservation. The role, mo rí bí ìbéèrè, mo rí bí àlàyé. Ǹjẹ́ ìyàwó mọ rẹ̀ níyàlé, ìyálé mọ rẹ̀ níyàlé fún ìyàwó nínú ilé? Ìjẹ̀bú. Olùṣọ́gà àwa àpẹ́. Olùṣọ́gà àwa àpẹ́ o. Wà pẹ̀rẹ́ ní, wà pẹ̀rẹ́ ní, wà pẹ̀rẹ́ ọmọ rẹ̀. Olùṣọ́gà àwa àpẹ́. Wé máa ròde àbùkù, wé máa ròde ìbànújẹ́. Ẹ káàbọ̀. Ẹ má bínú, ẹ foríjì mi o, ẹ̀yin ni bàbá wa, ẹ̀yin ìyá wa. Olúwofẹ́mi Tádé, you can go ahead. Kí ọ̀rọ̀ tí mò ń sọ kó bá lè fẹsẹ̀ múlẹ̀, kí ohun tí mò ń wí kó bá lè fẹsẹ̀ múlẹ̀. Ẹ̀yin bàbá mi, kì í ṣe tọjọ́ orí o, kì í ṣe tó owó, kì í ṣe tó oògùn, kì í ṣe tó ohunkóhun, bọ̀ nítorí nǹkan tí mo ṣe máa sọ fún wa gẹ́gẹ́ bí. Ọ̀rọ̀ yẹn ló sọnù, ẹrú òmọ rẹ̀ lẹ́rú, ìwọ̀fà òmọ rẹ̀ níwọ̀fà mọ́. Omi gbígbóná àtomi tútù ó ti dàpọ̀ mọ́ra wọn láàrin wa. Gbogbo ẹ̀ ti wá di gbòó bí àṣà àwọn ọmọ ọ̀sìn. Ṣé bí ìṣẹ̀ṣe wa ṣe ń lọ nísìnyí tó dáa? Ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá mi, ṣé bí ayé ṣe ń lọ nísìnyí, ìmúra bó ṣe ń lọ nísìnyí, oúnjẹ bó ṣe ń lọ nísìnyí, ọ̀rọ̀ bó ṣe ń lọ nísìnyí, ìṣe wa nínú ilé, láàrin tọkọtaya, láàrin ẹgbẹ́, lọ́balọ́ba, lóyè nínú ẹbí, ìjẹ́ bó ṣe ń lọ nísìnyí ṣó dáa. Right in Jesus' name, and I heard it. Mo wá ń béèrè Islam, kí ni Islam, kí ni Jésù, kí ni òyìnbó? Ṣé ó dáa nǹkan tó gbé wá rí? Nítorí àìní discussion pẹ̀lú Ọlọ́run, a ò lè ní discussion pẹ̀lú ara wa, àbùkù wa ń kàn wá, Ọlọ́run wò wá.
nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tó náà ń kúrèjì fún àwa gbogbo ẹ̀ láti rò pé kò da ìkànnì ọlọ́run ṣe fún wa nínú ọlọ́run má ṣe kà fún wa. Gbogbo nǹkan tí ò dá láyé lọ́lọ́run dá fún ilẹ̀ adúláwọ̀, gbogbo nǹkan tí ò dá lọ́lọ́run dá fún Yorùbá. Ọ̀rọ̀ wa ò dá, èdè wa ò dá, wọ́n pè ní vernacular. Ẹni tó mọ̀rọ̀ sọ láyé ló gbọ́ ìbò, ẹni tó bá ti gbọ́ ìbò kiri bọ́sítà. Ọlọ́run tó wá dá èdè wa fún wa, ìkàmà lọ́lọ́run máa ṣe o. Kí ló dé tó dá èdè tí ò dá fún wa? Ó ṣe wá jẹ́ àwọn èdè lédè làwa ń gbà lò tàbí ń lo ra wa. Ní skul, a máa lu ọmọ nítorí pé ó sọ vernacular. Ẹ̀dẹ̀ yìí bínú ọlọ́run tún sí wa nínú. And I ask, ta ló dá èdè Saudi? Ta ló dá èdè French? Ta ló dá èdè English? Ta ló dá èdè Germany? Ta ló dá èdè Arab? Ta ló dá gbogbo èdè? Ta ló dá èdè Ògùn? Ta ló dá èdè Yorùbá? Èdè Ìjẹ̀bú, èdè Abẹ́òkúta, Tòǹdó, Èkìtì, ta ló dá? Àti ìjùsáwà ní ọ̀pọ̀lọpọ̀. Ìkàmà lọ́lọ́run máa ṣe fún wa o. Kí ló dé tọ́nà ṣe ìkà fún wa? Ọlọ́run dá àwọn ọmọ tiwa tí wọ́n tò ìlú, tí wọ́n tún ìlú ṣe, tí a ò tí ì lálàmọ Jésù àbí ànábì, talk less of Christianity or Islam. Gbogbo wọn náà ni wọn dá. Tí wọ́n ṣe bọ̀ ní Mẹ́kà láìpẹ́ yìí, tí àwa bá ṣe fẹ́tíṣì lóyìnbó ni wọ́n máa kọ nípa ẹ̀ pé ká máa ráǹdì kankan, ká máa ráǹdì kankan, ká máa ráǹdì kankan tí wọ́n pè ní Kaaba. Tó bá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe la lọ ń ṣe bẹ́ẹ̀, wọ́n ní fẹ́tíṣì ni. Ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ sọ àwa rí Kaaba bí ohun tó tà, a rí bí pé ibẹ̀ náà nílé Ọlọ́run. Ẹ wo bẹ̀ adẹ̀tí bẹ̀ ṣépè fún àwa nílùú yìí, àwa gbé ibẹ̀ nílẹ̀ mímọ́. Àgbè Jerusalem nílẹ̀ mímọ́. Ilẹ̀ ẹgbẹ́ wa ní ilẹ̀ tiwa o. À ń lọ sí ilẹ̀ mímọ́. Ṣé ó túmọ̀ sí wípé ibi tá a wà tó ẹ̀yin àgbàlagbà ẹ bá wa tó ẹ bá wa tó. Ẹ wo àwọn aṣọ tá à ń wọ̀ nísìnyí. Ẹ wo àwọn aṣọ tá à ń wọ̀ nísìnyí. Ẹ wo àwọn aṣọ. Mo máa ń sọ, mo sọ fún ọ̀rẹ́ mi kan ń ṣe history àmọ́ ẹ̀kíní wa fẹ́lò. Mo ní o ní ìdí láti pe exhibitions àwọn obìnrin kan pé ìtàn wà. Táàbí àgbẹ̀ kámẹ́rà àbí junction àwọn junction wàá fi kámẹ́rà ya oríṣiríṣi ìtàn. O ò ní sanwó kó tó rí ìtàn. O ò ní sanwó kó tó rí oríṣiríṣi ìlẹ̀kẹ̀ tó wà tì. Ọ̀fẹ́ ni láyé àti ọlábìínú ayé àtijọ́ yẹn mo ti ń wúwà àrífín, mo ti ń fẹ́ fẹ́ra mi ní àwọn bàbá mi tọ́jú kò. Nígbà tí àwa ṣì wà níbì kan, ó máa sọ. Ẹgbẹ́ náà àwọn tó fi èròǹgbà sí àwọn ìyá wa mọ́mì. Ẹ má bínú, mo kàn fẹ́ kẹ́ dìde bó ẹ má bínú. Ṣé Ọlọ́run tó dá wa láyé náà tó kóra báyìí? Ìkàlọ́ náà máa ṣe kó tó jẹ́ kẹ́ ẹ wé kẹ́ ẹ wọ aṣọ tó gbogbo ara ẹ tó mú ìpèlè sí tí gbòòrùn náà tó wà bẹ́ẹ̀. Ọ̀dà ìjókòó náà ìkàlọ́ náà máa ṣe o. Báwo ta àbọ̀ ayé náà? Kí ló ṣẹlẹ̀ ẹ̀yin bàbá? Ọ̀rọ̀ sọnù, kò sẹ́ni tó pàkíyèsí wa sí mọ́. Ọ̀rọ̀ débi ọ̀rọ̀ tó débi kan. Wọ́n ní ẹ má kúnlẹ̀ kí àwọn bàbá yín mọ́, ẹ má kúnlẹ̀ kí àwọn ìyá yín mọ́, ẹ má dọ̀bálẹ̀ mọ́, ẹ má ṣe, ẹ má mọ̀. Nǹkan mà ti dé o. Síbẹ̀síbẹ̀ kò sí tẹ̀síwájú nínú ìlú wa ẹ̀ mọ́, kò sí tẹ̀síwájú nínú gbogbo ayé pátápátá. Nàìjíríà ní church àti mosque ti pọ̀ jù ní gbogbo ayé. Síbẹ̀síbẹ̀ ẹ̀yin bàbá ọ̀rọ̀ ẹni mo fẹ́ ká jọ sọ. Mo ò pè yín tó lọ́yọ́ mi fẹ́ ṣèyàwó àbí mo fẹ́ bóyá ó lè dọ̀la kí ìkànnìyàn bàbá mi ní tò olówó gba ilé ìwé tó máa fẹ́ epo tó lé o àbí olówó wá di
kí ló dé tí gbogbo ẹ̀ wá ń rí bó ti ń rí. má fẹ́ lágbájá ṣẹ́tẹ̀ rí tó bá ti ní í ṣe pẹ̀lú ṣẹ̀ṣe wàhálà dé. oríṣiríṣi òyìnbó ló máa jáde ń bẹ́ẹ̀. Ẹ máa lọ gbé dictionary ní ìdíje ní ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá wa yìí. Ẹ kọ́ lẹ́ẹ̀kan sí ẹ bá mi tó pàtẹ́wọ́. Nítorí nígbà tí mo wọ Ìjẹ̀bú wá tí mò ń wo pé ta ló lè bá mi ronú bí ṣe ń ronú. Mo pàdé bàbá. The role of Nigeria in the development. Ìjà ń develop. Ìjà ń preserve. Mo ti try bí ṣe dúró wájú yìí, mo ti dé lùlùkì mẹ́ta. Bọ́ ṣe gba Jésù tó wọn fi ìṣe àti àṣà wọn sílẹ̀. Bí wọ́n ṣe gba tànábì tó wọn fi ìṣe àti àṣà wọn sílẹ̀, wọn fi èrò wọn sí wọn fi ìlà. Wọ́n ń púfù wípé èdè tiwa ló èdè tiwa. Wọ́n ń ṣakọ. Wọ́n fi aṣọ wọn ṣakọ. Wọ́n fi gbogbo nǹkan ìlú wọn, wọ́n fi ń bó níwájú anybody. Ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ àwa torí àwùjọ náà. Nǹkan fi mú gbogbo ìlú bàbá mi ní àwùjọ náà and I heart. Mo bèrè lọ́wọ́ bàbá wa Ládọjà níjọ́ òní ìbàlẹ̀ fún wọn. Mo ní èkó bọ̀ báyìí, èmi lè sọ nǹkan ṣe lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. In fact, ohun tó ń ṣẹlẹ̀ ní Mọ̀wé, ohun tó ń ṣẹlẹ̀ ní Àgbèrè sọ fún yín. Ẹ̀yin náà lè sọ fún mi wípé àkókò ìgbọ́ báyìí náà ṣẹlẹ̀ nísinsìnyí n'Íbàdàn. Àwọn tó wá ń sọ fún wa nípa ọ̀rọ̀ àlùjọ náà, ìgbà wo ni wọ́n lọ tí wọ́n fi wá ń sọ ìròyìn heaven and hell. Ẹ má bínú o, mo ṣèwé kékeré kan, mo ní our elders at times are fools. Mo ní ẹ má bínú, àwọn tó bá tẹ̀ ká dáadáa. Èṣù yìí la máa bọ́, a fẹ́ lọ jagun. Èṣù yìí la bọ́, kíkó gbogbo ọ̀rọ̀ tó wà nílùú. Ẹni tí ó sọ Èkó ètùtù tó ṣe lẹ́kọ̀ọ́ tí Èkó fi di ń jẹ́ pé ohun tó débẹ̀ ò lè kó kúrò. Ọba ìṣúgbà yìí ni. Ọba ìṣúgbà yìí. Ipò tó o bá kó dé kò ní kó kúrò. Ọba ìṣúgbà yìí ni. Kí wọ́n tó sọ pé ìṣúgbà yìí, gbogbo ọmọ tí wọ́n ń bí kò sí èyí tó burú ọtí tí wọ́n bí ilé tí wọ́n lọ bẹ èṣù. Ó dẹ̀ dúró bí ní ìṣùgbà ilé ìṣùgbà ìbọ̀lé. Ìjẹ̀bú yìí tá a wà lẹ́nìí, mo gbọ́ ìtàn, mo rí kìí ṣe Kùránì ni wọ́n fi tẹ Ìjẹ̀bú dé. Bí mo bá parọ́ ìjọ torí Ọlọ́run, ẹ̀yin àgbà àfà, ẹ̀yin àgbà ìmáàmù tó wà ní àyà tí wọ́n fi tẹ Ìjẹ̀bú dé àti àwọn ìmáàmù tó jókòó sórí awọ ní ọdún náà tí wọ́n fi tẹ Ìjẹ̀bú dé, bóyá kẹ́ ẹ sọ fún wa. Ifá ló fi tẹ Ìjẹ̀bú dé, òrìṣà ló fi tẹ Ìjẹ̀bú dé. Kí wá ló dé? Àwa ọmọ Ìjẹ̀bú adẹ̀ ń rò pé kó dáa nígbà tí a bá ń kẹ́yìn sí alálẹ̀ ìṣẹ̀ṣe tó dá Ìjẹ̀bú dó tá à ń bú Olódùmarè tó dá wa. Ṣọ́lọ́run gbọ́ ni ìkàmà lọ́lọ́run ṣe. Kí ló dé tọ́lọ́run ò fi Kùránì dá Ìjẹ̀bú? Mo gbọ́ nípa ìtàn, mo mọ̀ nípa ìtàn yẹn díẹ̀ nípa Légùrù babaláwo nígbà tó mi yọ ìlú Ìjẹ̀bú lẹ́nu. Níbo ni àwọn àgbà àfà wà, àwọn tó mọ ọ̀nà ọ̀run, tó mọ ọ̀nà àlùjọ náà, tó mi yọ Ìjẹ̀bú lẹ́nu tí wọn ò fi wá ka Kùránì àbí kọ́ wá ka gbogbo orin Dáfídì kí gbogbo mi yẹn kú ìlú Ìjẹ̀bú. Ó ṣe jẹ́ Ifá. Ẹ má bínú o, mo ń sọ bẹ́ẹ̀ nìkan lẹ́yìn, mo ní ṣáà máa gbàdúrà fún mi o, bí ẹ̀ ń délé láyọ̀. Onígbèrè èèyàn á sọ̀rọ̀, wọ́n lè sọ pé àwọn Ìjẹ̀bú. Mo ní pọ̀ tí kò bá jẹ́ pé ìlú mi ní Ìjẹ̀bú, oyè Olódùmarè màá sùn. Ṣé agbọ́n ni àbáàgọ̀? Ó ní iye ọdún tí Kùránì tó dé, ó ní iye ọdún tí Jésù tó dé, tí ìlú Ìjẹ̀bú tòrò látara òrìṣà Ifá, látara òrìṣà gbogbo olúmọdé. Kí ló ṣe wá pẹ̀lú gbogbo ìwé tá a ka Áfíríkà tó máa ṣàkọ? At the end of the day, and I heard, níbo ni Jésù àti Bíbélì wà? Níbo ni Ànábì wà àti Kùránì?
nígbà tó ní fẹ́ gbé Ìjẹ̀bú lọ. Níbo ni Jésù wà kó tó di pé Ìjẹ̀bú ńlá? Kí ló ṣe tó di ẹ̀yẹ o? Òrìṣà rí ẹni fọwọ́ ra o. So ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àwọn òrìṣà yìí ló wá di fetish, ló wà devil, ló wà gbogbo ẹ̀. But lẹ́yìn àwọn kẹ̀lọ́ múlẹ̀ ìdúró n tó gbé tó fi ń pe èdè Ìjẹ̀bú ńlá wọn kò jáde láti inú ẹsẹ̀ kankan nínú Bible, kò jáde kankan nínú àdìtì Quran. Ìjẹ̀bú ńlá wọn kẹ̀kọ́ mú kú wá o, ó gbé ikú lọ ní. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìjẹ̀bú ńlá wọn kò márùn lọ ní. Ìjẹ̀bú ńlá wọn kò mọ́ṣì wá, ó mọ́rọ̀ wá, ó mú ìyè dúró ni. Kí ló dé láò lè jẹ́ kí Ọlọ́run mọ̀ pé ṣètò mo ṣe fún wa. Ọ̀gbìn tó mọ oúnjẹ ṣe dáadáa nísìnyí ló mọ Indomie ṣe. Mo wà ní school kan recently, wọn ò mọ tó ń pè ní àṣàrò, àwọn ọmọ school rẹ̀ wọn ò mọ tó ń pè ní àṣàrò. The principal of the school ó dẹ̀ ń jẹ ọmọ lójú. I'm ashamed today. Ó ní tó pé àwọn ọmọdé wọn ò mọ àṣàrò. Wọ́n bàtọ́ bá mọ ọjọ́ òníyá wọ́n ṣe fún wọn. Ṣẹ́yìn náà ń ṣe fún school yìí. Ṣé àwọn ọmọdé wọn mọ àṣàrò lọ́wọ́ fẹ́ mọ̀ kọ́kọ́ rẹ̀? Ṣé àwọn lọ́fẹ́ mẹ́rin rẹ̀ pò? Ṣé àwọn lọ́fẹ́ mọ bẹ́ẹ̀ lọ? Ọmọ mi pọ̀ yan. Kò tí gbogbo nǹkan yìí ó yé sí wa lára. Mo dúpẹ́ ìwọ̀nba ni ọmọdé máa ṣe díẹ̀ níwájú ẹ̀yìn àgbàlagbà. Kí la lè ṣe kí ipa wa má parun? Ǹjẹ́ à ń develop culture wa àbí ṣe là ń takò táǹkò sínú náà? Ǹjẹ́ à ń preserve ẹ̀ gbogbo ilé láti wọ́ gbogbo ilé òòṣà? Ìyẹn ni bàbá mi ṣe pé ẹ má wo ilé òòṣà. Ẹ jẹ́ ká tún kọ́, ẹ má wo ilé òòṣà, ẹ jẹ́ ká tún ṣe. Gbogbo olóríṣà inú ọmọ ọlọ́run lọ, àwa náà dẹ́ gbà bẹ́ẹ̀. A ti gbàgbé pé ẹbọ táwọn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ ṣe tán sí, ó wà nínú Kùránì pé lọ fi ọmọ yẹn rú ẹbọ, kì í sọ pé lọ fi ṣe iléyá. Kò sí nínú Kùránì ẹbọ lọ́lọ́ fi Áísákì ṣe, ó wà nínú Báíbùlù. Olórí ẹlẹ́bọ láyé kẹ̀, ó nítorí pé mo fẹ́ ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kọ́kọ́ ṣe kí ni olùfìrúbọ. Kí wá ló ṣe àwa tọ́lọ́run wá táàkì ẹ̀bọ mọ́gan, òbí wá ń tì wá nígbà tọ́lọ́run tó dá wa ò pé. Wọ́n pè wá lájàbọ̀ àwọn pè wá lájàbọ̀. Ayé àyẹ̀ wá. Wọ́n pè wá lájàbọ̀ àwọn. Kò jù bẹ́ẹ̀ lọ for now, torí mo mọ̀ pé àwọn bàbá mi máa fẹ́ èyí tí ó kù kó yé mi díẹ̀, wọ́n fẹ́ fi yé wa. Èyí tí ó dẹ̀ ti yé wa náà tí ó jẹ́ ìrírí tiwọn táwọn náà tó fẹ́ ká mú dání, àtúnfẹ́ mú dání. Ògo àtọ́. Lágbára àwọn alálẹ̀ a máa jú wa ṣe. A ò ní ṣe àṣetì. A máa rìnrìn ẹ̀tẹ̀, a máa rìnrìn àbùkù. Ẹ jọ̀ọ́ from the high table, àmì kí n tó lọ sí high table. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí láyè gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi. Torí ẹ̀rọ àgbàlagbà wọn á fún ọmọdé máa ń lẹ̀kọ́ jẹ́ kó má ra ànáwọ́. Tí mo kàn ní àfikún kékeré kan sí dédé atótónu ti rí olúwo aṣojú Fẹ́mi Tádé tí wọ́n ti sọ láti ìṣẹ́jú mélòó kan rẹ̀. Mo máa ní sọ ẹni bá mú mi dáadáa níbi pàtàkì láàrin àwọn òtùkú ní kàbá máa kọrúkọ wọn sìn, àwọn fún àwọn ìdí, àwọn fún àwọn tìgbà ní àwọn yusuf. Ǹjẹ́ àwa ènìyàn ní ǹjẹ́ alẹ́ ní kíyèsí fún àṣìṣe ńlá gbáà ni? I'm not here to disparage anyone, but I could recollect it. Ní kì í bá àwọn òkè náà ní kò náyé. King Joshua, they are just baby. Aside from that, when you go to them, ask them what is their name. You begin to hear Ismaila, you begin to hear Raufu, you begin
begin to hear begin to hear why. Ṣé ẹ ti ṣe kọ́ ti ń pè é ti dàbùkù ẹni náà yìí. Ṣùgbọ́n nìkan kẹ́ máa mú rí bò ẹ ṣe àfà ẹ ṣe bíṣọ́ọ̀tù rẹ láti wá nìkan lórí oyè o. Náà yìí ẹ ṣe mo fi yọ̀ wọ́n. Almost 1 year now ń dàrọ̀ ìròyìn náà lórí ìwé ìyẹn kò jó. Ọmọdé ìbá ti sọ lẹ́nu tí ó ń sàkóyàkọ́ ọ̀rọ̀ wọn. Tẹ̀lé ní bá ti kọ̀yìn sí ìṣẹ̀ṣe. Ojú àrífà àrífò. Tẹ́mi ṣe wà ní ọmọdé tèmi. Bá mi aláàfáà ni. Ṣùgbọ́n ní kò rí fà ní kò rí fò 45 years ago it took us to be initiated into Ifá. Dábàá yẹ 40 ní kékeré jù náà bí náà kí lára rántí for 45 years. I'll be hitching to 60 in a couple of years. Kí ẹ̀ mọ̀ fọ́ ní kì í mo ti gbé kí nínú ẹ̀bọ ní ojú tì mí. Ṣírò ọ̀kan ṣe mi lọ́dún náà. That was in 1995. Ẹnu fọ ọ̀pọ̀ orí mi mo smart mo ṣe kí ni lè ṣe kí mo rí ṣe lẹ́kọ̀ọ́. Mo fọ ìwé lẹ́yìn rédíò ojú mo ń wò lójú lọ. Ìkìmọ̀ ṣáà ṣe kí ni yẹn ṣáà ṣe mí ṣáà rẹ̀ ṣó fẹ́ wá fẹ́rẹ́. Mo kẹ́ ti gbọ́ nípa àárẹ̀ yẹn. Rẹ̀ ọlọ́run ìkò fúlù mi kó ìyá ni jẹ mi gbé tí mo pàdé ìyá olórìṣà náà ní Ṣàgámù bí ìkẹ̀nẹ́ ṣébùgbé. Ẹ sọ mi fún nǹkan kan wà lọ́wọ́ ẹ̀yìn nǹkan bá ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ṣó yí ẹ ní ẹni nǹkan àbáláyé ìwòkú làákà yìí ṣùgbọ́n yóò ṣòrìṣà ilé o ìwọ ni ẹrú rẹ o ìkẹ̀rẹ̀kẹ̀ tó ti gbàgbé mọ̀ fọ́ ìkò dẹ̀bẹ̀ sí sọ̀rọ̀ tó ń pa àná irú ó náwó rẹ̀ lé kò sí nǹkan kan lọ́wọ́ mi. Ká máa jà kí wòye lọ́dún náà ìkìmdọ́dọ̀ yìí ọlọ́ba ń forí jì ọlọ́ba mi iwájú tí mo ń dojú kọ ọlọ́ba jẹ kó dàrú. ìkìmdọ́dọ̀ yìí èmi kí n sọ ń lọ màmá wà ìkan ìwé ìrántí yẹn ní ìṣìnfọ́ ìkìmúlá kàmálà ṣe lọ́dún náà kí bà mí dé láti Ìbàdàn ó ti ń lọ kó ìgbé fún ọmọ ìnádọ̀ mi ẹ̀ kó bá mọ̀ fọ ìwọ́rí bí o ní òun láṣẹ yẹn yọ ilẹ̀ o kan kúkú pè mí lọ́ládé o ní iye mi o ó yá ṣàwọn mú kárí tí wọ́n wà tẹ̀lé bàrẹ̀ kẹ́ máa lọ nǹkan tó sọ mí gbó ní 45 years ago mo dẹ̀ dúpẹ́ tó ní o kábàámọ̀ torí pé kí ni mo wà lẹ́nu tó máa give testimony èyí tí mo ń sọ wájú yìí tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì ni wọ́n ní ẹ ṣe á lè lé mi ò rẹ́ níbà mi gbé fani yìí òun ìbẹ̀ni bá mi. ẹ pàdùn o gbọ́dọ̀ tó ṣì kò tẹ̀ ẹ̀rọ ìdúró sí ẹ̀kẹ́ mi wọ̀. So as it is. ó yàn mí jẹ́ aláìní. Ó kù sí wa lọ́wọ́. Ó kù láyè láti wá sọ díẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ sílẹ̀ yìí. Àwọn ni wọ́n jẹ́ ààrẹ gbogbo èkó. Àwa ń bọ̀ lọ́nà rárá ní ọ̀tẹ̀. Reformed medical herbalist. Adé bá ń bọ̀ lọ́nà rárá ní. Gbogbo àwọn bàbá mi àti àwọn ìyá mi tó wà. Mo kí olórí ẹ̀gbọ́n ẹ̀tọ́ mo kí alága àti àwọn ìyá mi tó wà bíi pọ́ǹtì kan ní pòfẹ́sọ̀ lórí ọ̀rọ̀ tí omi náà ń sọ. Tí a ò bá wà unite à ń ṣeré wa. Àwọn kan gba owó ìṣẹ̀ṣe ní ọdọọdún ká lè jọ ṣe. Èèyàn mélòó ló wà lójoogbó yìí tó wà ní traditional medicine court ní Abẹ́òkúta. Ọdún ìṣẹ̀ṣe tá à ń ṣe wọ́n máa ṣe ní June 12 gọ́ọ̀mẹ̀ntì àfún wọn lówó. Èèyàn mélòó ló wà bíi tó jẹ́ mẹ́mbà ìṣẹ̀ṣe traditional association ní Ogun State. Ibẹ̀ ní bí àwọn bàbá lọ wo problem tó dé wà ń bẹ̀rẹ̀ adúláwọ̀ sọ pé òun ló lórí òṣùwò gbúdọ̀ wá bẹ́ẹ̀ egun gbúdọ̀ wá bẹ́ẹ̀ kíndìkan gbúdọ̀ wá bẹ́ẹ̀ bóyá Olúwotádé. Wọ́n dẹ̀ recognize ẹ̀ ó dẹ̀ gba owó tí mo mọ̀ mo ti gbé ìgbésẹ̀ ní Akilẹ̀ Ìjẹ̀bú pẹ̀lú àwọn olóríṣà
ṣùgbọ́n tó ń sọ nípa ṣáde bá bọ̀ ọmọ tó wà kàn lù ní jìbìtì ni wọ́n dẹ̀ ń bèèrè lọ pé ta lẹ́ni tí mo ti lù ní jìbìtì rí ilé tí àwọn bàbá mo ti bá wọn ṣe pàdé bẹ́ẹ̀ mo lọ sí odò ògbólú mo lọ sọ́dọ̀ ya olówógbò wọ́n rí ìrìn yẹn láàrin ọ̀sẹ̀ méjì àwọn adé ká ṣe ìpàdé ní local government ọlọ́run ló yọ wípé mi ìkówó le ìgbà tó kọ àwọn lè wá o àwọn lè wá o wọ́n máa kọ̀ kùtù àwọn adáwó ń bẹ̀rẹ̀ sí ni ẹni tí ò sọ́gun ò lè rí he ó jẹ́ àmọ́ wá wò wípé ẹ jẹ́ ká wo orúkọ kan fún ìṣẹ̀ṣe kó má jẹ́ pé eléégún lọ sí ìjọ adúláwọ̀ ṣé ti yẹ yín sìn tá a bá sì dúró bẹ́ẹ̀ nǹkan yóò lè tò bí mo ṣe rí sí. lẹ́yìn ní Abẹ́òkúta gbogbo Ẹ̀gbá ìgbà tá a fẹ́ gba ìṣẹ̀ṣe dé mo wà ń bẹ̀ adẹ̀rìn ní ẹjọ́ mẹ́jọ la fi lọ sí Abẹ́òkúta níjọ́ tí a fẹ́ gbà á kò sí alájọmọ Ìjẹ̀bú tí ò ṣàṣì ń bẹ̀ gbogbo ọ̀nà wà ń bẹ̀ gbogbo ọ̀nà mi àwọ̀ fún gọ́fúnà fún àtọ̀tọ̀ lọ fún second time bá a ṣe gbà tó báyìí jẹ́ wọ́n tẹ̀ ṣe déédéé ń bẹ̀ bí a ṣe fẹ́ jẹ́ ìkan ṣoṣo ní Ògùn state olùdókòwò ṣe ọ̀nà ẹ̀ olóríṣà ni mí o kò sí òrìṣà tí mi ìṣàyí ní August ni mo ń ṣọdún mi mo tún lè proud ọládìpọ̀ sí bíi 20 years ni mo ti dábàá pé ẹ jẹ́ ká bá a ṣe ìṣẹ̀ṣe ní ọ̀dì 20 tí gọ́ọ̀mẹ̀ntì bá lè fún wa ní ọ̀dì 20 inú mi dẹ̀ ń dùn gbàgbọ́ fún wa ní ọ̀dì 20 níṣẹ́ ni ọdún yẹn bọ́ sí ọ̀dì 20 ní ọdún náà lọ́wọ́ mo dábàá ẹ̀ tí ní ṣùgbọ́n àgbè ṣùgbọ́n ọ̀nà kan tẹ́lu gbà ni pé èyí tó wà l'Abẹ́òkúta tó wà ní Ìjẹ̀bú tó wà ní Ṣàgámù ẹ pé olórí wọn jọ ẹ jẹ́ ká ṣe consensus kájọ wò ó ọ̀nà wo la fẹ́ gbà ilé tó lè fi ṣe é ṣe mo dúró dá ẹ ṣe o. wọ́n rí sọ a ti sọ ìṣẹ̀ṣe nù àti èdè wa ní ilẹ̀ Yorùbá adúláwọ̀ Bíbélì sọ wípé in the beginning God created heaven and earth kò create àjọlọ̀ tó ń sọ pé wọ́n lọ ní kíní wọ́sẹ̀bá ọ̀run àbáàdì kò create ẹ̀ o heaven and earth látara tètèlé ayé kò tilẹ̀ tó lọ tó bọ̀ tó pé òun wà nínú iná òun wà nínú kíní tó pẹ̀ sàká màjèyí. Ṣẹ́gbọ́n tó wí, wọ́n ní sàká màjèyí. Òjé Màrínà fẹsẹ̀ gúngò, kò fẹsẹ̀ gúngò kí bẹ́ẹ̀ má ṣe. Gẹ́gẹ́ bí a ṣe wà ìṣẹ̀ṣe lórí ilẹ̀ ayé ó wà ní Báíbùlù nítorí pé ó máa ń ṣe ìrúbọ nínú Bíbélì gbogbo prophet àwọn wòlíì tó wà ní Bíbélì láyé àtijọ́ wọn máa ń rúbọ ni ẹbọ ni wọ́n ń rú ìyá wa tó lọ láti òkèèrè ó lọ rúbọ Ọlọ́run ni ó ti padà wá kò sọ pé òun lọ sí kò sí nígbà tí Jésù wà láyé kò ní ẹ̀sìn ìgbàgbọ́ ni ó ní Muhammad tó ń sọ náà ní ẹ̀sìn ìgbàgbọ́ ló ní ṣùgbọ́n torí pé àti jẹ àti mú lọ sí gbógun ìwà fún wa tó fi ń tàn wá jẹ ẹ má jẹ ká gbà wọn gbọ́ àwọn ọmọ wa náà jẹ́ pé Christian Muslim this and that àwa tajẹ́ bàbá jẹ́ ká bá wọn sọ̀rọ̀ kájọpọ̀ mọ àṣà àtìṣe èmi máa ń ṣe program kan every year lọ́dọọdún wọ́n ti ń sọ èdè Ìjẹ̀bú èmi gan ọ̀gbọ́n sọ dáadáa but wọ́n try so wọ́n ti ń sọ èdè Ìjẹ̀bú máa ń promote every year debate everything máa ń ṣe ní every as my foundation tí mo dẹ̀ fẹ́ pé ẹ̀kọ́ mi tó àlọ́kọ́ yẹn Adébámbọ̀ wọ́n ń bọ̀ nípa ẹ̀ so mo fẹ́ kí gbogbo ìjókòó yìí náà tí wọ́n fẹ́ ṣe ní ọdún yìí náà máa invite ẹ wá kájọ ṣe papọ̀ ìṣẹ̀ṣe ní àgbà òun lọ náà kọ́ dalẹ̀ ayé gbogbo tó kú ẹ zaka máa jẹ ní ẹjọ́ ẹ jẹ́ ká dẹrọ mú ní ìkan ṣoṣo ká mọ̀ pé àwa ọmọ ìyá kan nìkan wa torí pé àwọn Kristẹni Mùsùlùmí ẹ̀ wọ́n ọ̀gbára wọn gbọ́ torí church bá ti wọlé wọn á jẹ ọlọ́dọ̀ ara wọn ṣùgbọ́n pastor ní jẹ ọlọ́dọ̀ pastor because inú ò mọ́ síra wọn àáfàá gan ní jẹ ọlọ́dọ̀ àáfàá torí pé inú ò mọ́ síra wọn ṣùgbọ́n àwọn ìjọba gbogbo àtọ́ bá ti kí àwọn báyìí parí ni ọmọ ìyá mi ni so ẹ jẹ́ kí àdìbòtà ní ẹ jẹ́ ká dì mú ambassador Prince Adébámbọ̀ Prince ẹ̀jọ̀ ló kọ́ ló mú fàlẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ẹ máa ṣe seminar ní ìgbà gbogbo tẹ bá pè mí máa wá tẹ bá wà Nàìjíríà ẹ máa wá àmẹ́sọ̀ wípé gbogbo ìṣẹ̀ṣe yìí ó múlẹ̀ dáadáa
ó gbọ́dọ̀ padà sí ìlú yìí because mo mọ agbára tí àwọn bàbá tèmi ní tí wọ́n ń lò mo mọ agbára tí Godoyi ní tó ń lò tó fi pè é Godoyi Agbélẹ̀kùn Àjẹmílẹ́rì Àjẹmílẹ́rì mo mọ agbára tí bàbá tèmi kẹtọ tó ní tó fi ń jagun tó fi ń ṣẹ́gun níjẹ̀bú òde yìí ẹ jẹ́ kí àparapọ̀ ẹ bá jẹ́ kí nǹkan tá a ní kó sọnù ẹ ṣe gan. Ọba Olúṣọ̀gá nítorí mo rí àwọn nǹkan ribiribi tí a rí tó ń lọ ní Ìdúró ibi tí wọ́n ti gbàgbé wọ́n ti gbogbo so happy gbàgbé Olúṣọ̀gá oníkan náà ní gbogbo ọdún sí Olúṣọ̀gá Ọlọ́run máa wà lẹ́yìn yìí o. Akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kan sùn èmi wá rẹpísẹ́ǹtì ọmọ ọba Adémọ́rin Kúyẹ̀ ni ṣùgbọ́n kí nìkan tí mo mọ̀ ní pé ìṣẹ̀ṣe nǹkan kan fi mọ Ìjẹ̀bú náà nìyẹn lórí gbogbo ilẹ̀ adúláwọ̀ nílẹ̀ Yorùbá pátápátápátá Ìjẹ̀bú nọ́mbà 1 ni wọ́n jẹ́ nípa gbogbo nǹkan mi ò ní ní láti go into details lórí gbogbo all over the world wọ́n sọ fẹ́ ṣe nǹkan kan Ìjẹ̀bú ní kẹ́ lọ ṣẹ́gun our family àwọn náà lọ́ọ́ máa jọba náà ṣùgbọ́n gbogbo ètò tí wọ́n máa wà wọ́n máa fi jọba náà gbogbo ẹ̀ ló máa ṣẹlẹ̀ ìmọ̀ ẹ̀ dájú ẹ tó máa jọba ó lè kó ṣe ti ṣe tó ti délé wọn lè fi wọn dàgbọ́dọ̀ fi ṣe ṣe ìtúbà tí ṣe ṣe kí lọ bá rí rẹ jọba ìyẹn possible ṣe Ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣe gan. Àwọn olóyìnbó máa ń sọ kínní kan wọ́n ní is when you refine the information you have. Ó ní information kan tí mo get mo dẹ̀ mọ̀ pé ó ti ń bọ̀ gbé for some days now dẹ̀ mo wá rí pé bíbá ni mo lè ti share ọ̀rọ̀. Nítorí ọ̀rọ̀ lọ ní Ìjẹ̀bú Òde lórí àwọn incidents tó ń ṣẹlẹ̀ ní àwọn àti gbogbo aládẹ̀ èsì dáadáa a rí pé Ìjẹ̀bú Òde triangle ni a máa fi ṣe bàbá kọ́kọ́ ṣe àkíyèsí. So but kini yẹn wọ́n believe pé it's a physical problem of which to some people and most especially bí area ibi tí mo ń lọ ẹ̀ a rí pé spiritual ni so mo fẹ́ rọ ìjókòó yìí bóyá ó máa ní one kind connection in one way or the other láti bá àwọn tó ìjẹ́ olórí wa ta lè fi bá wọn sọ̀rọ̀ láti wá àtúnṣe sí ibi bíbẹ̀ yẹn ìyẹn jẹ́ number 1. Now number 2 mo dúpẹ́ wípé àwọn bàbá ẹwà ń bíbà orúkọ kábíyèsí sá o àti anybody tó bá ń ṣe ìṣẹ̀ṣe tí ó wà ń bíbà ó ní bí wọ́n ṣe mọ Ìjẹ̀bú sí ní ayé ìgbà kan ó dẹ̀ ní tó bá tún wá di ìṣẹ̀ṣe because èmi tí mo wà ń bíbà èmi náà máa ń yíwọ́ padà mo dẹ̀ wà nílẹ̀ Ìgbò fún bí 18 years bẹ̀ tó stage kan mo ti sọ pé tí má ti pé 60 years mi ní dúró sílùú onílùú mọ́ so mi tiẹ̀ wá pé 60 gan tí mo ti padà wá sílé adẹ̀ ti lé ní 60 báyìí so wọ́n ka Ìjẹ̀bú kún wípé kò sí problem tó bá ń wá tó bá ti dé Ìjẹ̀bú kó máa solve àmọ́ àwọn nǹkan kan wá ń bà mí nínú jẹ́ lẹ́nujọ́ bíi mélòó yìí ó ti pẹ́ náà wípé tó bá débẹ̀ 419 ní gbogbo wọn 419 ni wọ́n sà iṣẹ́ yìí pọ̀ lórí nǹkan tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí bó jẹ́ òfin tẹ́ fẹ́ fi dì í mú ni tó bá ń ṣe iṣẹ́ ìṣègùn àbí ìṣẹ̀ṣe tó fi ń jẹun
wá iṣẹ́ mi kún iṣẹ́ yẹn. These are the things because kò possible ẹlòmíì ó lè máa gbé iṣẹ́ ìṣègùn kó máa ṣe lọ. Tó bá dàbí pé customer ò wá ìyẹn ò mí ní pé iṣẹ́ tó mọ̀ nípa ẹ̀yẹn èèyàn wá gbé oṣù ẹ̀pọ̀ mọ owó ẹ̀ ó lọ torí ṣe. Báwo ló ṣe fẹ́ ní ọkàn àmì ìgbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. So àwọn area yẹn ló yẹ pé àì máa fi educate wọn to a certain level. So I won't say more than this. Ogbo ato. Mo bọ̀rẹ̀ mo sick o Jésù ṣeun fún mi, I hereby donate 5 million 20 million. No pastor, no wòlíì, no ìyá àjọ tó máa question. Bẹ́ẹ̀ náà ni kò sí àfà àbí sèyík àbí imam kan tó máa question anybody tó bá sọ pé òun gbé mọ́tò yìí fún àwọn alásàlátù. Bọ́sẹ̀ rẹ̀yìn bàbá wa nínú ìṣẹ̀ṣe lẹ́ni tó sì tàṣì ìdájọ́ kò rí orí bọ ní January tó fẹ́ bọ ní èmi mọ́ rẹ̀ yẹ tù fún. Ó wá dẹ̀dẹ̀ nísìnyí ó wá fẹ́ olóhùn fún wa ní jíìpù ìbólótì ẹjẹ́ kókó wẹ̀ sọ́hùn. Mo sọ fún Professor Wande Abímbọ́lá nígbà tí wọ́n wà ní kábínẹ̀tì Ọbásanjọ́ tí Ọbásanjọ́ pín owó fún àwọn religious tí Professor Abímbọ́lá babaláwo tí wọ́n gba owó yẹn ìkàlẹ̀ ṣe. Now àwa gbé program wá fún yín nísìnyí tá fẹ́ fi promote ìṣẹ̀ṣe aníkẹ́ fún wa lówó a gbé budget almost 5 million wa ẹ̀ fún wa ní 500,000 ṣé percentage ni ẹni ẹ̀ rí 2 million fún wa ẹ̀ rí 1 million fún wa. Ọba sọ gbogbo ọ̀nà lẹ́lẹ́dùmarè fi ń jẹ́ gbogbo ọ̀nà. Elédùmarè ló dá irọ́ òun ló mọ̀ nípa ìkà. Ṣé ẹlòmíì ló dá ikú ni? Gbẹ́kẹ̀lé ọmọlúàwọ̀ ó fẹ́ sùn ọkùnrin ò balẹ̀, ó fẹ́ jáde ọkùnrin ò balẹ̀, ó rán ọmọ níṣẹ́ ọkùnrin ò balẹ̀, ìyàwó ẹ̀ lọ ọjà ọkùnrin ò balẹ̀, ìwọ gbọ́ jáde ó wá ń pè rẹ̀ ní ọmọlúàbí kí ni ẹ́? Ṣé ọ̀tọ̀ ní ìṣẹ̀dá Satan kì í ṣe èṣù yàtọ̀ sí Satan. Ẹ̀wọ̀n bọ́ ṣe mú àwọn bàbá wa lọ́bọ lórí èṣù. Ó máa ń yà mí lẹ́nu fáwọn oníṣẹ̀ṣe mí gan. A máa ní Ọlọ́run kò wá kó èṣù, Ọlọ́run yà wá yà èṣù. Ó dẹ̀ ní ojúbọ èṣù nílé. Mo máa dẹ̀ wo mo ní nǹkan tí ń ṣe wá o typhoid fever mú wa ń lu yìí o. Èṣù ó dẹ̀ rúbọ kò sí gbogbo ẹbọ tó gbà láyé yìí tó ṣẹ̀yìn èṣù. Kò sí gbogbo ọ̀nà tó da láyé yìí tó ṣẹ̀yìn èṣù. Èṣù kò gbé mi o, làrólé àgọ́gọ́làgọ́. Èṣù yẹn la wá ń takò, èṣù yẹn lèèyàn lọ pààyàn, èṣù yẹn lèèyàn lọ jalè, ó wá níṣẹ́ èṣù ni. Àwa náà dẹ́ gbà bẹ́ẹ̀. Kí ló dé tọ́lọ́run ṣèkà fún wa ń bè? Ó ṣe jẹ́ pé èṣù tó ń ṣèkà ló dá fún wa, ó wá dá Nábì tó ń ṣe rere ó dá fáwọn kan, ó dá Jésù tó ń ṣe rere ó dá fáwọn kan. Tọ́lọ́run ò bá láìkì wa kó kúkú pa wá rẹ́, àbí kí là ń ṣe fún? Àwúlò fún. Àbí kí là ń ṣe fún? Gbogbo ohun tó ṣe fún wa kò dá. Kí là ń ṣe nílé ẹ̀ náà? Kí là ń ṣe nílé ayé tó dá wa fún? Èṣù ẹbọ tó gbà bó ṣe bá gbẹbọ èèyàn èṣù ni, bàjẹ́ bá gbẹbọ èèyàn èṣù ni. Àṣetánì yàtọ̀ séṣù. A fẹ́ lọ jagun, a fẹ́ ṣẹ́gun èṣù yìí ni. Bọ́ bá ká ẹlòmíì mọ́ nǹkan mi àní èmi kọ́ ìwọ wa ta wá ní ìwọ la ṣáà rí mbẹ̀, ìwọ fi èṣù lẹ̀, ìwọ la máa nà. Tàbá rí ìwọ nà dáadáa, a wà padà wà nà èṣù tàbá rí yẹn. Ìwọ́n bá ní náà wọ, a máa nà ẹ́, à nà ẹ́, àdédàjọ ọ̀run wà wá padà sáyé. Èṣù kọ́ ìyẹn mo ṣe ń béèrè bá ṣe kàwé tó, bá ṣe nímọ̀ tó. Kí ló dé wọ́n kàn gbé kankan lé wa lọ́wọ́, àwa bẹ̀rẹ̀ sí ní ro láṣọ, a máa pọn léwé. Ẹ ti gbọ́ ohun tí kábíyèsí sọ, kí ló pé sàkámàǹjẹ́. So bàbá mi ẹ má sọ bẹ́ẹ̀ pé ká wáṣẹ́ mi, ara iṣẹ́ náà ni bàbá, ara iṣẹ́ ni. Nítorí pé à ń wá òtítọ́. Yorùbá ò rí òtítọ́ dọ̀la, kò dẹ̀ rí òtítọ́. Saudi wọ́n rí gbogbo irọ́ pa tán, wọ́n ní Jésù jíǹde lọ́jọ́ kẹta. Ṣàgbà bẹ́ẹ̀ àbá gbà bẹ́ẹ̀?
wọ́n ní Jésù ńlá Mọ́sẹ̀sì ó la omi òkun omi májídùn gan mi ò tí ì rí ẹni tọ́lọ́run dákó wà là kọjá májídùn bẹ́ẹ̀ adẹ̀gbà bẹ́ẹ̀ náà ó dẹ̀ là kọjá wèrè pásítọ̀ kan ṣe bẹ́ẹ̀ láìpẹ́ fídíò gbé mi mọ̀ bóyá ẹ ti rí kò tí ì dé ibi tí mọ́tò pupa wà yẹn tómi òkun bò gbogbo àwọn tó tẹ̀lé àsáforí gbági ni ó ń dán ọlọ́run òfin rẹ̀ náà ni àìmọye àwọn Daniel náà láti rí nìbàdàn ní museum ní zoo nìbàdàn is that not foolishness ó ní Daniel ó ṣí ilẹ̀kùn kìnìún òun náà wá lọ mo trust kìnìún ẹni ẹlẹ́nu ẹni tó fi ń pa ó fi ṣe refreshment ni Jésù ò rí gbàálẹ̀ nítorí pé bàbá ọlọ́run ò gọ̀ kó tó dá ọwọ́ ọ̀tún ó dá owó sí méjèèjì la nílò láti fi survive ẹni tó bá sọ pé owó sí ò dá kó yá máa gbàdúrà kákọ̀ọ̀dùn kó má mú lọ́wọ́ ọ̀tún o bákọ̀ọ̀dùn bá mú lọ́wọ́ ọ̀tún tó máa ń wá channel television kiri ọwọ́ sì yẹn la fi jẹun ọwọ́ sì yẹn la fi nù díẹ̀ o ọwọ́ sì yẹn la fi ṣeun gbogbo ọlọ́run jẹ́ ọlọ́run náà ṣẹ́rí nígbà míì níbi pé ká máa correct ara wa fún àwọn nǹkan kan mo má fi kankan ṣe àpẹẹrẹ bá a fẹ́ bá a kọ̀ Tinubu ó ti lé sample kan fún wa wípé if you can't win them join them but when you join them then study them mọ bó ṣe máa erase wọn them fast make use of them láti overshadow wọn ṣùgbọ́n di mọ́ tó wá sọ pé ẹ ṣé kí wá sọ pé ó wà nígbà tí ó sì ọ̀nkú wàá doníyàwó mẹ́wàá láyé nítorí òun á lọ tí mi náà bá tún dé at the end of the day wàá wá rí pé you become a fool torí òótọ́ tó kó fẹ́ máa sọ ọlọ́run olódùmarè kan ó fi irọ́ gbé wa ró á kú òjò báyìí á ti palẹ̀ mọ́ kó máa rọ̀ kò dẹ̀ nírọ̀ láàrin ìṣẹ́jú kan òun tútù jáde bàbá gọdù náà lo sùn fún wa nìyẹn kí là ń sọ yìí òun máa rọ̀ òun ilé àmì ò lè jáde ó lọ sùn àrá ló máa jí ẹ nínú pàà òun mọ̀ kí tó lọ sùn ojú ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tí mi ò kàn ní fọwọ́ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nǹkan tá a bá mọ̀ ń pẹ́ tó bá gbé wá sọ́dọ̀ wa àwa náà máa ń pe irú àwọn ìyá wa yìí a máa ń pe àwọn bàbá wa pé kẹpẹ́ o ẹnìkan má bẹ́ẹ̀ sí wọn gbé wá o kí la lè lò fún kí la lè ṣe sí àbí bẹ́ẹ̀ kọ́ bàbá kí wọ́n dẹ̀ yá wa lọ́gbọ́n ẹ̀ ká lè ṣe kó dẹ̀ yè kóun náà dẹ̀ tí wá mọ́mí mi ṣe ti wọnú kínní ẹ bá ń fi raṣì náà ó ń lọ náà nìyẹn gbogbo àtọ́ sábẹ́sà. ẹ dá músò fún Ọ̀rúnmìlà ẹ dá músò fún Ọ̀rúnmìlà músò jàre àdúpẹ́ pé àdọ́jọ́ ọjọ́ pé àdóṣòṣò inú mi dùn o fún nǹkan tí mo bá ń bí ilé nì lórí mo ti ń kánjú pé mò ń lọ àmọ́ mo dúpẹ́ pé lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe yìí ni nígbésí ayé tèmi àti ìran mi inú ìṣẹ̀ṣe la wà. ṣeré tójú nínú nǹkan tí wọ́n ń sọ látàárọ̀ yọwọ́ wa ni nígbà tí àwa máa fi ifá yìí tá a máa fi ifá yìí parọ́ tí a bá fi ifá yìí parọ́ tá a máa lọ pé mùsùlùmí kó a bá wa sọ ọmọ yẹn lórúkọ tó máa ṣépè fún wa ń bẹ̀ pé kó lọ gbé fáyẹ̀ dànù èṣù rẹ̀ wà lẹ́ẹ̀ lọ gbé dànù ẹ má gbọ́mọ èyí àlékílé inú lékílé ìkẹ́ ló ti rí owó tó fi ń ṣe kọ ribiribi wọ́n ti gbé wa wò wọ́n ti rí pé a fúyẹ́ inú mi dùn lẹ́nìí èní ìjọ ọjọ́ kan tinú mi dùn ìṣẹ̀ṣe wa yìí àkùkọ adìyẹ wa tí mo gbé wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ yẹ̀wò bá ṣe máa gbà lọ́wọ́ ẹ̀ ní ká múra sí nígbà tó bá bímọ yẹn ọmọ tí wọ́n tọrọ lọ́wọ́ ifá yẹn ó bá ń pè ní abudu rasaki abudu sẹlimọ abudu jonathan ní gbogbo àgbáláyé kò ìsẹ́ni tí ó ṣàmọ̀ mi ní ọ̀ṣọ́yẹmí ọ̀ṣọ́yẹmí ni mí ó tún wá pọ́n mi lé nígbèsè ayé mi wáyé tìrì kí n lò títí màá fi jáde láyé ṣágbá ẹ jẹ́ ká dúpẹ́ ọlọ́run ṣe dáadáa fún wa ní ọjọ́ kìíní àná gẹ́gẹ́ bí ìtàn tí àwa yìí gbọ́ oníṣẹ́mù yìí ṣe ló sọ sílẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gba ìwé lọ́wọ́ owó orí lọ́wọ́ ìran òun
pẹ̀lú ògùn ọlọ́run tó bá máa ṣe ìṣẹ̀ṣe on the 20 chairman local government máa gbowó a ṣe ìkéde ìta gbangba bẹ́ẹ̀ mi Ọ̀ṣọ́yẹmí ni mo sanwó èmi nìyá ìjọ worldwide ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ ní àgbáńlá ayé yàtọ̀ òkè òkun o èmi ni mo kówó yẹn lọ mo ní ìkéde ìta gbangba ọ̀rọ̀ ìfámọ̀ la fẹ́ sọ ó ní wọ́n máa jáwèé fún wa ẹ mú wa lọ́dún náà 25,000 ló gbà ààrẹ kú ń bẹ ààrẹ yẹ ń bẹ àmọ́ tó bá jẹ́ pé àwọn mùsùlùmí oníṣubí dáná ní láàyè gbogbo wa máa kígbe ni wọ́n tún wá máa ṣépè fún wa lórí owó wa yẹn ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń ṣe kẹnìmánì pọ̀ fún wa ẹ̀gọ́ pọ̀ fún wa ìfojúrénà èèyàn pọ̀ fún wa èèyàn ni bàbá mi tó pa owó ẹ̀nu ilé ẹ̀ tí aláìyá wa ò bá pa tá à mọ bó ṣe rí owó ẹ̀ tó kọ́ ilé tó kọ́ dọ́kṣọ̀ yẹn fún wa mi ò mọ rí láyé mi àmọ́ ojoojúmọ́ ni mò ń ṣàdúrà fún bí ò ń ṣe pẹ̀tẹ́sì yẹn wọ́n ti lọ̀ wá mọ́ títì aláàmú ẹ tún wo bẹ̀ yẹn níwọ̀n ọdún 10 15 ṣèwé ń wọ̀ lórúwó wọn níbẹ̀ kọ́ ń bọ́ ifá Ìjẹ̀bú Òde níjẹ̀bú Òde nílùú èèyàn ọba kò níjòyè ṣèwé máa wọ̀ lórí wọn lórí níbẹ̀ ẹni yẹn kàn mo kọjá níbẹ̀ torí tòsí bẹ̀rẹ̀ ni èmi gbà lọ sí ilé ìjúbà mi every Sunday mo wá ṣẹni ẹni ẹ̀kọ́ junction yẹn náà rè tún ṣèwé ìfà apẹ̀rẹ̀ apẹ̀hún láàárọ̀ apẹ̀hún lọ́sàn-án apẹ̀hún lálẹ́ gbogbo nǹkan tó mínú gbèsè ayé Ọlọ́run máa túbọ̀ bá gbàdọ́wọ́ iyọ̀ sí ni kò ní rí korò kò ní jòdì gbogbo ìgbárùmalè tó bá mọdé ògbọ́gibọ̀pẹ̀ kíkú pa ikú ò ní pa kò ní pa àwọn ọmọ ẹ̀ ó yẹ àgbójúlẹ̀ àfọkọtẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo yẹ àwa tá à ń wọnú ilé ìjùbà yẹn tá à ń gbàdúrà tá à ń pe yemulẹ̀ tá à ń pe fa tá à ń pe gbá tá à ń pa àwò tó ń jábà wa gbogbo wọn pátá náà máa sómúde pẹ̀lú ẹ̀ nǹkan ò ní dàrú o tàwa náà ò ní dàrú torí kọ̀ọ̀kan ò ní dàrú ẹ jẹ́ ká lọ bọ nǹkan tá à ń ṣe tá bá ti mọ nǹkan tá à ń ṣe gbogbo nǹkan máa dáa nígbà tí ẹni tó bá fi mí joyè tó bá jọmọ kékeré lórí òrìṣà níjẹ̀bú Òde Ọ̀ṣọ́yẹmí ẹ lè ṣe kó má lọ ilé ìjùbà tí ìyá mi bá kú níjọ́ Sunday ọmọ àbòdè mi ni máa kọ́ lọ forí balẹ̀ fún fáyẹn àmọ́ irọ́ ni a lè ṣe ẹ jẹ́ ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn tá a bá bímọ a bá fẹ́ sílé ká pe ìjọ wa ẹ jẹ́ ká pe ìjọ wa ẹ má jẹ́ ká pe mùsùlùmí tó bá bàa máa gbé wa ṣépè kí ló dé tẹ́ni ẹni tó kọ́ bẹ̀yẹ tó bá páàkì owó ẹ̀jọ́ tó sẹ́ẹ̀dì ẹ̀ sókè òkú ṣàlè fọlọ́pàá bò ní wọ́n fi ro sí wa ká tó ní kò jíjẹ́ ni ṣé báyìí náà ń ṣiṣẹ́ wò ẹni tó sọ pé ẹgbẹ́ òun fàyàwọ́ wọ́n lè fẹ́ ìwọ́ òkò bọ́ bó ṣe ń rí àmọ́ ẹ jẹ́ ká mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ túbọ̀ bá wa gbé kínní ìlárugẹ káwa fúnra wa náà ká gbé lárugẹ ká má ẹ̀gọ́ pọ̀ lẹ́nu wa orúkọ wa ló ń rò wá Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni àwọn ilé ọmọ wọn ni ìyá ìjọ ọjọ́ burúkú ló dájẹ̀bú orí rẹ̀ ti dànù ọjọ́ ẹyìn rẹ̀ pọ̀ òun ọ̀dà rẹ̀ mọ́ ẹjọ́ bá gbàrà ẹyin mọ́lá òun ọ̀dà ìgbà ni mo kárí owó mo ṣe èkó sọ́ọ̀mù kó dédé irun jọ àwọn náà ti mọ̀ wọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ẹni táyé pa tí òkú olóògùn ló máa dà ẹ lè bá wa ńlẹ̀ mo ní ẹja dúpẹ́ ẹ wo ojú Ọ̀rúnmìlà adúláwọ̀ yẹn wọ́n fún nílẹ̀ lẹ́kọ̀ọ́ ojú yín tó ẹni tó dá ìjọ yẹn sílẹ̀ lóhun ò ní gbé bẹ́ẹ̀ wọ́n fún ní Rẹ́mọ yìí olóhun ò ní gbé bẹ́ẹ̀ ọmọ bíbí inú Ìjẹ̀bú Òde yìí ni Ọlọ́run fún mi ọmọ ṣígà ọmọ ìtàǹtẹ̀bọ̀ bíi ni mo ló dẹ̀ máa gbé àrílẹ̀ èkó ààrẹ ìkóṣọ́ ọmọ àrà wọn ṣùkú dá ṣóòṣì ìdógì níbẹ̀ ó wá jẹ́ ìtànrí yẹn ní headquarter wa ẹ̀ wá wà torí pé headquarter wa ẹ̀ wà níjẹ̀bú àwọn aláṣẹ ìjọ èmi náà pẹ̀lú àwọn aláṣẹ ìjọ amówó wa ń ṣàjọ̀dún ni a ná 4 million tá a bá fẹ́ ṣàjọ̀dún headquarter wa ló wà ń bẹ̀ yìí tá a bá sọ wọ́n máa ṣe
wọ́n máa ṣe ni torí pé ó jẹ́jẹ́ tó bá jẹ́kọ̀ọ́ ẹnìkan ṣoṣo lè kọ́ tó bá jẹ́ Ẹ̀gbá ẹnìkan ṣoṣo lè kọ́ ọmọ ọlọ́run ọba lẹ́dùnmarè mẹ́ni tó ń sìn un ifá rínú ilẹ̀ ríkà ọlọ́run mẹ́ni tó ń sìn un tó bá ṣe rere ilẹ̀ àmọ́ ṣẹ́gbọ́n ẹ jẹ́ ká máa ṣe ká mọ nǹkan tá à ń ṣe gẹ́gẹ́ bí ẹ ti sọ pé ọ̀rọ̀ ló sọnù ẹ jẹ́ ká fi ọmọ wa ní ìlànà ìṣẹ̀ṣe tí wọ́n á fi bí wọn àwọn ń bẹ ọmọ nísàgùtàn kó lọ yà nísọ ewúrẹ́ àwa ó ti bí àwa nísàgùtàn ń ṣe àti lọ sísọ ewúrẹ́ àwa níṣẹ̀ṣe ìpẹ̀lẹ̀ tó lọ sí Mẹ́kà lọ́dún yìí bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe babaláwo ni ọmọ ìkẹ́nẹ́ yìí ni ó ti kú sọ́hùn owó ifá ìkàlókó tó lọ fi ó ti kú sọ́hùn ṣáàṣewé kìpìnì rẹ̀ náà ìrẹ́ láì rí àṣewé kìpìnì ẹ̀ ní ìlànà ìṣẹ̀ṣe yìí láì rí ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi ni ẹni tó bá fẹ́ kó létí ó gbọ́ nǹkan tẹ̀mí ń wí ẹ̀yin Èdùmàrè. gbogbo olóògùn wàá mọ̀ ó máa kákò ni. tó bá mọ̀ pé olóògùn kákò ẹ kó wá ká jù síbàdàn ibi tó kọ́ àwọn ọmọ skul sí i káwọn gbogbo aráàmù kọ́ bẹ̀rẹ̀ sí ń kákò àbí ẹjọ́ mo bẹ̀ wá lára mi bàbá kádẹ aṣọ bàbá tẹ ẹ bá rí tó bá gbé pósí kọjá ẹni tó fẹ́ ṣe exhibition ní kì í ṣe pé a fẹ́ fi gbókù. kódà ìrí bẹ́ẹ̀ kódà di January 1st or 2nd of the following year kí bàbá ní ẹ̀yáwó ẹ̀ máa ẹ̀ ká jẹ torí ọdún tó kọjá ìyẹn lè ní mọ̀ pé ìyá àwẹ̀ àdíà kì í ṣe pé wà á gbà gbogbo àwọn tí wọn nílé kọ́ ládùúgbò ẹ̀ ìwọ ni ẹni tó bímọ tí kò bímọ ìwọ. ṣe akẹ́yìndé Ọọ̀ni Ifẹ̀ ni wọ́n gbọ́ ṣe wà yẹn ní Ọọ̀ni Ifẹ̀ nítorí nígbà tó Ọọ̀ni Ifẹ̀ tó ti mú kó máa jọba bẹ̀rẹ̀ sí délé Ọ̀ṣun ilé ọba ilé ẹ̀túnkọ́ ẹgbà àtúnbí ìkọ́ àtúnbí ìṣe ìṣòro débẹ̀. kí ló dé tí kí a máa ṣe àtúnṣe fún ṣe láyọ̀ wá o. nígbà tí mo máa pe ìyá torí pé ìyá ọ̀rún mìíràn adúláwọ̀ kí ẹ bá bọ̀ mà kẹ wá bá wa fún ìyàwó ní lẹ́yìn ayáyẹ wa. On behalf of STIBA, Heritage Connection and Ìgbìmọ̀ Àpapọ̀ Ṣẹ̀ṣẹ̀, we present African culture. Congratulations. Yìí náà, abá yín dalẹ̀. Aṣọ yìí ò ní fàyà lára yín. Ẹ ṣe. Yóò ṣà. Ẹgbẹ́ mi ò ibi ẹwà kí ẹ wá. Ẹgbẹ́ mi ibi ẹwà kí ẹ wá. Ẹgbẹ́ mi ibi ẹwà kí ẹ wá. Ẹgbẹ́ mi ibi ẹwà kí ẹ wá. Ẹ ṣe ẹ màmá wa ẹjọ́ ẹ ṣe níbi tí nínú àwọn nǹkan kan tí nínú àṣẹ tí ẹgbẹ́ tí à ń ṣe yìí tí mo dẹ̀ mọ̀ pé tí prógámù báyẹn bá wáyé ní Ìbàdàn tó dẹ̀ so èso
mo gbàgbọ́ pé eléyìí náà á bẹ̀rẹ̀ sí ní so èso rere torí pé ohun tó ń ṣẹlẹ̀ níbí kò tí ì tó kan nínú tó ń ṣẹlẹ̀ níbàdàn táwọn ti Ìbàdàn yá mi àwọn ọ̀yẹ́ wọn lọ sí ẹ̀gbọ́n mà wọ́n rán sí ẹ̀wọ̀n wọ́n rán tọ́ọ̀gì pẹ̀lú acid à ń ṣe program lọ́wọ́ báyìí ọ̀tún mi ò sì mi ò mọ̀ ṣùgbọ́n wọ́n wá nígbà tí adẹ̀fẹ́ ṣe náà fàwọ̀ ìgbà tí mo pe àkọ́kọ́ ẹni kejì tí mo máa pè pé kó wá bá wa ṣe presentation fún ní ẹni tí wọ́n ra wọn lọ sí ẹgbà ọ̀gbọ́n. Congratulations. Fi àsìkò yìí pé ajagun ńlá wa nílùú Ìjẹ̀bú akọni ọkùnrin nílùú Ìjẹ̀bú Ọ̀túnba Ládìpọ̀ Olúsànyà Adéòkun ẹ̀yin là ẹ máa bọ̀ Ọ̀túnba nítorí kẹ́ máa kẹ́ báyìí lénìí kí kọ̀kọ́ máa kọ̀ lénìí bàbá náà. Nígbà tí mo máa pe kábíyèsí mi ò fẹ́ dárúkọ bàbá mi tí wọ́n máa gbà wá lálejò nísìnyí bàbá mi máa bọ̀ ẹ wá bá mi wúre fún ọmọ yín akọni ìṣẹ̀ṣe oyè tó máa jẹ láìpẹ́ nìyẹn ní gbogbo ìlú Ìjẹ̀bú. Wow! Ọ̀túnba Ládìpọ̀ Olúsànyà Adéòkun. This award was given to on behalf of African Cultural and Traditional Ambassador Award. I appreciate you very much because I could done a very well for both African culture in Nigeria and ẹ pàtẹ́wọ́ kábíyèsí sọ ní. Kábíyèsí bàbá olóyè ẹ máa bọ̀ eléyìí orí tata wà yìí. Ìyá ẹ sọ dorin ẹ gbálẹ̀ ni wọ́n fẹ́ sọ dorin. ẹ ṣeun kábíyèsí. lẹ́yìn
ìṣẹ̀ṣe làgbà agbára ọlọ́run gbogbo àwọn tó ti wúre ní iwájú wa bá ronú tó kọ́kọ́ tó bí yorùbá ronú ọlọ́run àdúgbò bá a ṣe ìgbà tó dẹ̀ dùnú ẹ̀ ní ìsìn pé kí mo sọ pé ó kù díẹ̀ tó yẹ kí mo Èní Èkó ti yá, ó ti yá, Ìbàdàn ó tún mí lọ. Wọ́n máa lù pa àwọn ará òde, ìdí ọlọ́dà o. Ìdí ọlọ́dà o. Èní Èkó ti yá, ó ti yá. Ìwọ inú bíbí iṣẹ́ àdánù ni, sùúrù lérè púpọ̀. ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá wa Ìbàmbọ̀. Ẹ ṣe gan ni. next week má dà wá o múyàn méjì dání tá a máa dé ọ̀dẹ̀dẹ̀ wa a máa bá ọ̀dẹ̀dẹ̀ wa láyọ̀ ni so by that ìṣẹ̀ṣẹ̀ àtúbọ̀ gbòwájú báyìí lọ aboyún abi wẹ́rẹ́ gbogbo àgbọ̀n àtọwọ́ àlàbòsù gbogbo nǹkan tá a fẹ́ ìjọba tó máa ṣe rúpàdé yìí ọgbà yìí ò ní gba mọ́tò gbogbo títì máa kún ni ọkùnrin á gbé wá obìnrin á gbé wá ọmọdé á gbé wá àgbà á gbé wá ọ̀rẹ́ mi tó jókòó yìí ọ̀gá àwọn oníṣẹ̀ṣe ní ilé ìpè ìsọpá aníkanṣe lẹ́nu ilé àjọ máa ṣe ni ó sáré bọ̀ látẹ̀kọ̀ kíákíá ni Canada ló ń gbé àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ dé Canada nìyẹn so by that ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó yẹ káwa náà padà sínú ìṣẹ̀ṣe gbogbo àwọn tó kù náà padà sínú ẹ̀ lágbára Ọlọ́run náà wá fi wá mọ̀nà ẹ ṣe gan ni. ẹ ńláńlá àmàwáyé yín báyìí ògo àwáyé yín gbogbo tó wá da fún ayé pẹ̀lú ìṣẹ̀ṣe ọgbọ̀n ọdún ni 50 ọdún ni 100 ọdún ni lẹ́yìn tẹ́yìn bá tẹ̀ tún lọ sinmi ìgbà ọdún àwọn ọmọdé ẹ bá fi ilẹ̀ fún kò ní bàjẹ́ àṣẹ bẹ́ẹ̀. ní ọmọ ọba Olúṣẹ̀san Kẹ́mi Olúṣọ̀gá. ẹ̀sùn nǹkan kí ló ń ṣẹlẹ̀ ní ààfin Olisa Ògúnjà ti Akilẹ̀ Ìjẹ̀bú lónìí torí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe níbí. Gbogbo oníṣẹ̀ṣe a wá ṣe ìpàdé níbí báyìí gbogbo Nàìjíríà wọ́n fi wá jẹ oyè wọ́n fún wa ní recognition wọ́n fi wá jẹ oyè àwa bíi 15 náà fi joyè lénìí wọ́n fún wa ní award so yẹn náà ṣe ń bí lénìí. Àṣẹjọba ìjọba ò ṣẹ̀wá èèyàn gidi níjọba jẹ́ fún wa torí pé ìjọba fún ara wọn inú ilé ìṣẹ̀ṣe náà ti jáde so wọ́n dẹ̀ wà mọ̀ pé àwa ọmọ náà oníṣẹ̀ṣe náà la wà pẹ̀lú wọn gbogbo alájọ ń ṣe ìjọba alájọ ń ṣe ètò ìlú. àwa tá a wà níta ń sìn àtọ́ra wa ni
àwọn tó ń tanra wọn náà ń ṣe ìṣẹ̀ṣe lálẹ́ náà ń ṣe ẹ̀sìn míì lọ́sàn-án but àwa ń ṣe ìṣẹ̀ṣe lọ́sàn-án à ń ṣe lóru à ń ṣe ní gbogbo ìgbà àwọn náà dẹ̀ ti ronúpìwàdà ń sìn wọ́n ti ń jọ́ ìwà gbogbo àná fẹ́ máa ṣe ń sìn ó tiẹ̀ tó yẹn ìṣẹ̀ṣe Akilẹ̀ Ìjẹ̀bú máa lọ sókè kíákíá torí wípé èrò pọ̀ ń díẹ̀ ìgbà tó ń rẹ ní fojú jọ náà fi ń fara pamọ́ nísìnyí wọ́n ti ń rẹ ní fojú jọ wọn ò fara pamọ́ mọ́ gbogbo àtijọ́ ń ṣe sọ pé ìgbà kan nírú àwa yìí náà a máa ṣe lálẹ́ ni a máa ní à ń bọ̀ àdé máa rí a máa fi nǹkan ta ní ránṣẹ́ ó sì àwọn tó ní ṣọ́ọ̀ṣì ńláńlá jẹ́ mùsùlùmí ńláńlá gbogbo ìṣẹ̀ṣe tó ń ṣe nílé wọn wọ́n fi nǹkan ránṣẹ́ fún wọn kán lọ ṣe kò sólúwẹ̀ àìmọye pásítọ̀ àìmọye wòlíì àìmọye àáfà tó ní fáńlé tó ń tọ́jú fún àwọn ṣèbí àṣà àkùbá wọn wọ yàrá àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ọlọ́run máa bá wa gbé wọn jáde láìpẹ́ lágbára ọlọ́run àdúrà tá a ti ṣe kọjá ń bí ilé nìní kó tó tó ọ̀sẹ̀ kan solution máa wà wọ́n máa jáde kúrò níbi tó wà torí pé àdúrà ti fi sínú àdúrà ń sìn àti kì wọ́n lẹ̀ àti olóògùn ti ń bọ ògùn olóòṣà ti ń bọ òòṣà onífá ti ń bọ fá oníṣàngó ti ń bọ ṣàngó oní gbogbo nǹkan ti ń bọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fúnra ara wọn náà máa tì wọ́n síta tọ́mọdé máa lọ lé yín pẹ̀lú ògùn ọlọ́run tí wíwọ̀ ọ̀dẹ̀ ní wáyé mọ́ pẹ̀lú ògùn ọlọ́run àníríbi kí grápà mọ́ ìmọ̀ràn tí mo lè gbà yín ni pé gbogbo bí ta ti máa ń ṣe ìpàdé ìṣẹ̀ṣe gbogbo wa la máa ń gbóríṣiríṣi nǹkan wá elétù métù wá oní kíní mú kíní wá oní gbogbo ẹ̀ mú àfọ̀ṣẹ́ wá àmúgbò ẹ̀ wá àjọ ń fúnra wa àjọ ń exchange láti ṣàdúrà fúnra wa àti láti gba nǹkan jẹ lọ́wọ́ ara wa torí pa nífẹ̀ẹ́ ara wa àdègbára wa gbọ́ adẹ̀ nígbà gbogbo nǹkan tá à ń ṣe yẹn gangan oúnjẹ yẹn làdúrà yẹn ṣe máa gbà tí security tó dájú máa wọ̀ lù yìí ẹni pé láyé àtijọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń bọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá wọ́n láwọn ń lọ Ìjẹ̀bú kí lẹ̀ ń lọ ṣe ẹ̀mọ̀ Ìjẹ̀bú rí wọ́n láwọn ń lọ sí Ìjẹ̀bú àwọn fẹ́ lọ gba oògùn tó dájú wọn ò dẹ̀ mọbi tó ń lọ wọ́n kàn ń rìn kiri ni pé ẹjọ́ babaláwo ló dájú ṣùgbọ́n nísìn gbogbo kí nìyẹn ti die down kò sí mọ́ nísìn Ọlọ́run ṣe bàbá ń jí padà Ọlọ́run ṣe bàbá ń jí padà ìyẹn lèmi náà ṣe wò pé mi ò gọ́ tí mo mú millions of naira tí mo fi lọ kọ́lé ìṣẹ̀ṣe tún lé ìṣẹ̀ṣe ṣe tún gbogbo ìṣẹ̀ṣe ṣe mo rí pé ìṣẹ̀ṣe òun ló máa gbà wá là gbẹ̀yìn nítorí pé àwọn tá à ní wọn ń ṣe oníṣẹ̀ṣe yìí wọn ń ṣe oníṣẹ̀ṣe lọ́sàn-án ni o oníṣẹ̀ṣe ni wọ́n lóru o oníṣẹ̀ṣe ni wọ́n lálẹ́ tílẹ̀ bá pa lọ́lọ́ o wọ́n ń yọ́kẹ́lẹ́ wáyé o wọ́n ń ṣe oríṣiríṣi o ṣùgbọ́n àwa ò mọ̀ wọ́n Ọlọ́run mọ̀ wọ́n ṣùgbọ́n nǹkan tí èèyàn bá fẹ́ ṣe tó bá ti lè ṣe lọ́sàn-án tó lè ṣe lójúmọmọ má wulẹ̀ dá sí torí pé àwọn tí ń ṣe iyèméjì wọ́n ti ń sin Ọlọ́run méjì sin Ọlọ́run kan ló sórí ìṣẹ̀ṣe ẹ kò mọ̀ pé orí ẹ̀ ló wà. ẹ̀sùn gan ìmọ̀ràn lè gba gbogbo oníṣẹ̀ṣe pátápátá pátá gbogbo àgbáláyé ìmọ̀ràn lè gba àwọn oníṣẹ̀ṣe. ìmọ̀ràn tí mo lè gba oníṣẹ̀ṣe àgbáláyé ni pé kí gbogbo wa ká wà lórí àdéhùn kan ká dẹ̀ wà lórí ìfẹ́ ká fìfẹ́ bára wa lò ká lè máa nílọ síwájú sí i. orúkọ ilẹ̀ kan. orúkọ mi ni ọmọ ọba Olúṣẹ̀san Kẹ́mi Olúṣọ̀gá.